Ní orúkọ Ọlọ́run Olódùmarè la kí gbogbo wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí tí ń ṣe ọjọ́ ìsinmi kẹẹ̀ẹ́dógún lẹ́yìn mẹ́ta lọ́kan. Ẹ jẹ́ kí a gbàdúrà. Sí Ọlọ́run Olódùmarè, a gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ tí a rí gbà láti rí ọjọ́ òní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. À ń lọ sínú ẹ̀kọ́ rẹ, Olúwa fi ọ̀rọ̀ rẹ yé wa. Àmín. Fún wa ní oore ọ̀fẹ́ láti máa gbogbo ìjọba rẹ. Àmín. A gbàdúrà ní orúkọ lámọ̀ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi tòní, ẹ jẹ́ kí àwọn bàbá wa nínú Olúwa kán dá orúkọ ara wọn fún àwọn ará ilé. Dádì, kí lorúkọ yín sà? Revd Aramide. Ṣé dádì orúkọ yín? Revd Awoyemi Ọlájídé. Orúkọ mi ni Revd Bọ́lọ̀rundúró. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfaramọ́ jíjọba lórílẹ̀ ayé, òun ni àkòrí tí à ń gbé yẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ṣùgbọ́n ní àkókò yìí, ẹ̀ka àkòrí ohun tí à ń wò tí ń ṣe apá kejì nínú rẹ̀, òun la pè ní ìpèníjà tó wà nínú ìfaramọ́ arìnrìnàjò sí ìjọba ọ̀run. Kí ni orí ọ̀rọ̀ tí a fẹ́ kọ́kàn lé lórí lónìí? Òun ni a pè ní pípàdánù ìpògbẹ ìwà bí Ọlọ́run. Pípàdánù ìpògbẹ ìwà bí Ọlọ́run. Ibi kíkà wa fún ẹ̀kọ́ Bíbélì tòní, òun ni ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 10 sí 18. Ẹ jẹ́ kí a kà á. Gẹ́gẹ́ bí a ti kọ pé kò sí ẹni tí í ṣe olódodo, kò sí ẹnìkan, kò sí ẹni tí ò yéyé, kò sí ẹni tí ó ń wá Ọlọ́run. Gbogbo wọn ni ó ti yapa, wọ́n jùmọ̀ di aláìlérè, kò sí ẹni tí ń ṣe rere, kò tilẹ̀ sí ẹnìkan. Isà òkú tí ó ṣí sílẹ̀ bí ọ̀fun wọn, ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ. Oró pa mọ́lẹ̀ ń bẹ lábẹ́ ètè wọn. Ẹnu ẹni tí ó kún fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò. Ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ìparun àti ìpọ́njú wà ní ọ̀nà wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀. Ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. Ẹ ṣé. Èròǹgbà láti kẹ́kọ̀ọ́ nípa pípàdánù ìpògbẹ fún ìwà bí Ọlọ́run. Ìkejì, láti fi ọ̀nà tí ó dára jùlọ láti sọ ìpògbẹ Kìrìsìtẹ́nì wa fún ìwà bí Ọlọ́run fi hàn. Ẹ jẹ́ ká lọ sínú ìfáàrà wa ti òní. Pípàdánù ní kókó ọ̀rọ̀ àkórí àkọ́kọ́ nínú orí ọ̀rọ̀ wa lónìí. Pípàdánù ní kókó ọ̀rọ̀ àkọ́kọ́ nínú orí ọ̀rọ̀ wa lónìí. Ó túmọ̀ sí gbígba ohun kan tí ó ṣe iyebíye kúrò ní ọwọ́ ènìyàn. Ìtumọ̀ pé kéèyàn pàdánù kan ni pé ohun tó ṣe gbòógì, tó ṣe pàtàkì nínú ayé ènìyàn, kí a gbà lọ́wọ́ rẹ̀ tàbí kí onítọ̀hún kí ó sọ ọ́ nù. Ó tẹ̀síwájú. Ìpòǹgbẹ túmọ̀ sí ìfẹ́ tí ó lágbára tàbí fífẹ́ ohun kan. Kéèyàn ń pòǹgbẹ, ó túmọ̀ sí pé ohun tí ènìyàn fẹ́, bóyá tí ò ní ṣùgbọ́n tó fẹ́ ní, a ní kíní báyìí, ó ṣe kíni, ó yẹ kí lè ní, òǹgbẹ rẹ̀ á máa gbé ènìyàn. Ohun tí ìpòǹgbẹ túmọ̀ sí òun nìyẹn, ìfẹ́ tàbí fífẹ́ ohun kan. Nítorí náà, pípàdánù ìpòǹgbẹ fún Ọlọ́run túmọ̀ sí mímú ìfẹ́ ọkàn tí ó lágbára fún ìgbé ayé oníwà bí Ọlọ́run kúrò lọ́dọ̀ àwọn Kìrìsìtẹ́nì. Ẹ̀kọ́ Bíbélì wa ṣàfihàn àwọn ìwà àti ìṣesí àwọn wọ̀nnì tí wọ́n ti pàdánù ìpògbẹ ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn ọ̀nà rẹ̀. Ǹjẹ́ ìran Kìrìsìtẹ́nì wa yìí kó a pàdánù ìpògbẹ fún àwọn ohun tí Ọlọ́run kíákíá bí? Ǹjẹ́ ní ayé tí a wà yìí, ṣé àwọn Kìrìsìtẹ́nì, àwa Kìrìsìtẹ́nì, ǹjẹ́ a ò ti pàdánù ohun tó jẹ́ ìpògbẹ wa fún Ọlọ́run ní àkókò yìí? Nípasẹ̀ àwọn ìbéèrè àti ìjíròrò wa yóò tàn ìmọ́lẹ̀ sí ẹ̀kọ́ Bíbélì tí òní ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ ṣé. Ẹ jẹ́ ká lọ sínú àwọn ìbéèrè wa fún ìjíròrò.
Àkọ́kọ́, ó ní ṣàlàyé pípàdánù ìpògbẹ fún ohun ti Ọlọ́run ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ wa ti òní. Tàbí ò bá wa dáhùn. Àwọn ibi tó ní ká wò ní orí Dáfídì orí 14 ẹsẹ̀ 2 sí 3, ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 21. Ẹ ṣé púpọ̀. Ní ìbámu pẹ̀lú ohun tí wọ́n bá wa sọ, ó hàn gidigbe ní àkókò tí a wà yìí pé a ti pàdánù òǹgbẹ fún Ọlọ́run ní àkókò yìí. Tí a bá ní ká wo ìwé orin Dáfídì orí 14 ẹsẹ̀ 1 àti 2 yẹn, ó sọ fún wa pé kò tilẹ̀ sí ẹni kankan eléyìí tó sì ní ìpòǹgbẹ àyà fún Ọlọ́run ní àkókò tá a wà yìí. Tí a bá ní ká wo nínú ìrìn àjò ayé wa ní bá ṣe ń ṣe lénìí, kò sí ìtara fún Ọlọ́run mọ́. Oníkálùkù lè dé ṣọ́ọ̀ṣì ní iye aago tó hùn, kò dẹ̀ rí bí ohun tí ò dára. Kódà ó ṣeé ṣe gan kí ìránṣẹ́ Ọlọ́run gan pé dé ṣọ́ọ̀ṣì, ó lè wá ọ̀rọ̀ kan láti fi gbé ara ẹ̀ lẹ́sẹ̀ nípa pípẹ́ èyí tí a ò bá tiẹ̀ fi gba ẹ̀bi ara wa láti lè lọ fún ìrònúpìwàdà, a ò gbà pé a jẹ̀bi. Àṣé ohun lẹ ti gbọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wa kò ní ìtara àbí ìpògbẹ fún ohun tí ṣe ti Ọlọ́run. À ń ṣe bí ó ti wù wá, ṣùgbọ́n Ọlọ́run á dáríjì wá ní orúkọ Jésù. Àmín. Ìbéèrè kejì láti inú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 10 sí 18 bí a ti kà á, mẹ́nu bà àbájáde pípàdánù ìpògbẹ fún àwọn ohun ti Ọlọ́run. A rí ní gẹ́gẹ́ bí ohun tí a kọ sí Róòmù yẹn ní orí 3 ẹsẹ̀ 10 sí 18. Bí ènìyàn bá ti pàdánù ìpòǹgbẹ fún Ọlọ́run, ohun tí yóò gba ọkàn rẹ̀ náà ni ìkorò, ìgbẹ̀san àti àwọn ìwà ibi gbogbo. Àwọn ìwà ibi, ìkà, kí a máa foró yaró. Ẹnikẹ́ni tó bá ti sọ ìpògbẹ ti Kristi nù, inú òkùnkùn lonítọ̀hún wà, kìkì dá iṣẹ́ rẹ̀ yóò jẹ́ ti ibi. Ní orúkọ Jésù, òkùnkùn ní ráyè nínú ayé wa. Àmín. Sọ díẹ̀ lára àwọn ìfarahàn pípàdánù ìpògbẹ fún ìwà bí Ọlọ́run nínú ìran Kìrìsìtẹ́nì wa. Ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 14, ìwé Hòsíà orí 7 ẹsẹ̀ 3 àti ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 25 títí bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ 29 dé 31. Báwo ni àwọn wọ̀nyí ṣe lè kojú ìfarahàn wa gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba Ọlọ́run? Ẹ ṣé púpọ̀ olóòtú. Pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè yẹn, màá fẹ́ láti lo ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 11. Bó ṣe sọ fún wa pé àti àlùfáà àti àwọn wòlíì wípé òun ò tiẹ̀ rí ẹnikẹ́ni. Ìyẹn ni pé àti àwọn ọmọ ọjọ́ àti àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, òun ò tiẹ̀ rí ẹnikẹ́ni tóun tiẹ̀ lè fi ọkàn tán láàrin àwa méjèèjì. Tí a bá dẹ̀ ní ká wò ó ní ayé ìsinsìnyí eléyìí tí a wà yìí, kíní yìí ti ń pa ìrìn àjò wa sí ìjọba Ọlọ́run lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Nígbà tí gbogbo investment wa ń sìn, ó hàn gedegbe pé ayé yìí ni à ń invest sí. Ìṣúra wa tán ní ká máa kó sí ọ̀run yẹn, a ò kó sọ́run. Eléyìí gan ó jẹ́ kẹ́rù àti kú máa bà wá, torí pé àwọn kẹta bá dọ̀run a ò ní bá nǹkan kan, torí pé a ò fi nǹkan kan ránṣẹ́ sílé. Ó máa ṣe ohun lẹ ti gbọ́ yẹn, ṣé bàbá wa ní Olúwa. Ìbéèrè wa ni wípé níbo ni ìṣúra rẹ wà? Níbo ni ọkàn rẹ wà? Má gbàgbé wípé ohun ayé àbáyé kọjá lọ. Ǹjẹ́ ó wá yẹ kí Ọlọ́run kó rí ìjákulẹ̀ lórí ayé rẹ, lórí ayé mi gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Kò gbúdọ̀ rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ní ìpògbẹ fún Ọlọ́run tí a bá lè kó má bàa ṣe kíni, ká má bàa pàdánù ilé ológo. Ìbéèrè tó kẹ́yìn, báwo ni a ṣe lè mú ìpòǹgbẹ wa fún ohun tí Ọlọ́run sọ jí? A ó rí gẹ́gẹ́ bí ó ti wà nínú ohun tí onísáàmù sọ ní sáàmù orí 17 ẹsẹ̀ 4. Ó ní ohun kan lèmi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run, náà lèmi ó sì máa wá kiri. So kí a tó lè mú ìpòǹgbẹ wa padà sípò, a ó ní ẹni tí ó ní ìpòǹgbẹ fún ọ̀rọ̀ Ọlọ́run. Ibi àdúrà, ibi ìsìn wa gbogbo á jẹ́ ohun ìkálára àti ìtara fún wa láti máa wà níbẹ̀ ní ìgbà gbogbo. Èyí ló lè dá àwọn ohun tó ti sọnù ní ti ẹ̀mí padà sínú ayé wa. Kí a máa fi ìgbà gbogbo wá Ọlọ́run. Àkókò tó yẹ ká wà níwájú rẹ̀, ká wà níwájú rẹ̀, kó wọn ayé kó má ṣe kíni, kó má ṣe dí wa lọ́wọ́. Ẹ ṣé dádì wa. Ìfẹ́ Ọlọ́run ni kí a máa pòǹgbẹ fún ọ̀rọ̀ rẹ̀ àti àwọn ọ̀nà òdodo rẹ̀. Ìfẹ́ Ọlọ́run nìyẹn, kí a máa pòǹgbẹ fún ọ̀rọ̀ rẹ̀ àti àwọn ọ̀nà òdodo rẹ̀. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn ìwà tí ó lè ba ìpòǹgbẹ
ìpògbẹ fún ìgbé ayé oníwà bí Ọlọ́run jẹ́. A gbọ́dọ̀ jagun ti ẹ̀mí lòdì sí irú àwọn ìwà bẹ́ẹ̀ kí a bá lè máa wà lójú ọ̀nà ìjọba Ọlọ́run nígbà gbogbo. Àwọn ohun tí a bá mọ̀ tó lè dí wa lọ́wọ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ á yàgò fún, ẹ jẹ́ á sá fún, ẹ jẹ́ ká ní ìpògbẹ ìjọba ọ̀run, nítorí pé ayé yìí kì í ṣe kí ni o, kì í ṣe ibùgbé wa láéláé, a ó padà ní ọjọ́ kan. Fún ìrònú, wà láàyè sí ìwà bí Ọlọ́run, nítorí òkú kò lè ní ìpògbẹ láéláé. Ẹni tó wà láyé òun ló lè ní ìpògbẹ. Ẹni tí ó ti ṣe kí ni, tí ó ti kọjá lọ, ògbẹ ò lè ṣe kí ni? Kò sí ògbẹ kankan tí ó lè gbẹ. Yálà omi ni o, yálà ó fẹ́ ra aṣọ ni, ó fẹ́ kọ́lé ni, ó fẹ́ ra ilẹ̀, gbogbo ẹ ṣe kí ni? Kò ti parí. Ṣùgbọ́n àwa tí a wà láàyè, ẹ jẹ́ ká ní ìpògbẹ fún ohun ti Ọlọ́run. A ó jọ ka ẹsẹ̀ àkọ́sórí tí wọ́n fún wa lónìí. Ó yá o. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 11. Kò sí ẹni tí ó yéyé, kò sí ẹni tí ó wá Ọlọ́run. Ní orúkọ Jésù, oore ọ̀fẹ́ àti ìwọ Ọlọ́run kò fi fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Dáàdì wa, ẹ gbàdúrà fún wa. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tí o ti kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ láti ọ̀run wá gba ọpẹ́ wa. Àmín. Agbára àti oore ọ̀fẹ́ tí a fi máa pòǹgbẹ fún ọ̀rọ̀ rẹ, ìfẹ́ rẹ, Olúwa jẹ́ ó wọnú ayé wa. Àmín. Má jẹ́ a gbàgbé ọ̀rọ̀ rẹ. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.